Ẹ kú ìjókòó gbogbo ọmọ Yorùbá. Ọ̀dẹ̀ ọ̀dà bí a ti jáde láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. Àní délé bòkú ọmọ, àní délé bòkú ọkọ, àní délé bòkú aya. Ọjọ́ wọn nípa wọn, ayé òní ti rọrùn mọ́ wa. Àní gba kú oníkúkú, ẹ̀mí ìwọ ogun kánrin kánrin kánrin, kò á ní gùn lórí òsì. Mo sọ pé màá fún wa ní nǹkan bíi 3 sí 4. Ẹlẹ́ẹ̀kejì là ń bá bọ̀ yìí. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kájọ gbádùn sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Ẹ gbọ́. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn àgbàlagbà máa ń ṣe táyé wọn fi gún láàárọ̀ ọjọ́. Wọn kì í wàwákùwà torí orúkọ. Táwọn àgbàlagbà bá sì ti fura sí rìn ọmọdé, pé ó ti yẹ kọ́mọ yìí ó lọ́kọ́, ó ti yẹ kọ́mọ yìí ó ládàá, ọmọ yìí ń ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìrírí. Wọ́n fi kàn kejì, wọ́n jáde sọ̀rọ̀ rẹ̀ pé kí ni ń fà? Bóyá ọmọ yìí ń jẹ èèwọ̀ ni, bóyá ń ṣe àfọwọ́fà ni, àbí àwọn kan ni wọ́n dúró de ọ̀rọ̀ rẹ̀ pé àti láàrẹ̀ ọ̀dọ̀ wa àwọn. Tó Ọlọ́run má yan ìkà tiwa. Gbà wá lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ wa, tá a sọ. Má jà ayé ogun ayé, má jẹ́ ògbórí wa o. Àmín. Ọ̀yá. Obìnrin mi ń bẹ. Ọlọ́run nìkan ló lè sọ iye ọkọ tó ti fẹ́. Tẹ́lòmíì, ẹni tó bá gbé gẹ̀gẹ̀gẹ̀ pé lágbájá yìí ló wù mí kí n fẹ́. Fìyí lójijì ènìyàn jà kulẹ̀. Àwọn tí ọ̀wá wọ́ tiẹ̀, àwọn ni wọ́n máa kẹnu sí. Àwọn tí wọ́n wà compatible láṣà àwọn onígẹ̀ẹ́sì. Àwọn tí ò gbéra wọn, àwọn ni wọ́n máa kẹnu sí. Àwọn tó ń gangan fún rẹ̀ bá wá láìkì, wọ́n máa jà jùlẹ̀ ní ọ̀nà kanu. Obìnrin míì sì ń bẹ tàbí ọkùnrin tó bá ti fẹ́ obìnrin, ká sọ pé ọkùnrin ó ti fẹ́ obìnrin gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, ó tọ́jú ọ̀rọ̀ àgbà fún ọ̀rọ̀ àwo fún. Ṣàdédé lójijì yóò jà jùlẹ̀. Ọkùnrin mi ò láfurasí, yóò ní fine boy lòun, òun ò tó rẹ́ lómi. Bẹ́ẹ̀ náà ni fóbìnrin mi ni wọ́n máa sọ pé òun fine now. Àìmọye ọkùnrin ní ń dà wọ́n láàmú, ìyẹn kọ́ ni wọ́n fẹ́ bọ́ gbọ́ o. Àṣeyọrí rẹ̀ ni wọ́n fẹ́ gbọ́. Kóbìnrin ó jókòó lé ọkọ rẹ̀, kó máa bí sí, kó máa rẹ̀ sí, kí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ́. Òun ni iye obìnrin. Ó fẹ́ léyìí ọkọ, ó fẹ́ tọ̀hún ọkọ, ó fẹ́ léyìí ọkọ. Alọ́kùnrin kí o lè fi mí pa o. Wo kálukú máa lọ́nlọ rẹ̀. Ọkùnrin tí sì ti ń gorí rẹ̀ wọ́n ti ń kọjá 40. Oníyàn ò ṣe nǹkan kan. It's part of exercise. Orí rẹ̀ ò pé o. Àwọn lù ọṣẹ jẹ ni. Ó dàbí ìgbà tí mẹkáníìkì bá ṣe ọkọ̀. Wọ́n á ní kí mẹkáníìkì kó tẹ̀sí ẹ lọ. Wọ́n wá dáná ya mọ́tò, wọn máa sáré lọ. Yóò sáré, yóò tó rèsì ẹ, yóò ní bùm 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 bùm. Oògùn alẹ́ táwọn lò wọ́n fi ń wò bí ó ti ṣiṣẹ́ lára rẹ̀. Wọ́n tẹ̀sí rẹ̀ lára rẹ̀ ni. Wọ́n bá ti wá gbágo, ẹ ló Bímbọ́, ẹ ló Bọ́lá, ẹ ló kìnní kan. Báwo ni wàá rí mi? Inú ìwọ ní odò pé ó ti pè mí o, ó ti pè mí o. Tó bá ti tó wọn bí ijọ́ méjì yóò tó dá ọ̀nù. Wọ́n tẹ̀sí oògùn wò lára rẹ̀ ni. Oògùn alẹ́. Bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin dìdìrìn. Wọ́n bá ti gbé ọmọ ra. So ní gbé mi jáde ni, so ní gbé mi jáde ni. Wọ́n á mọ̀ pé láàká ìrí ojú kọ jáde lọ, kọ lọ ilé ọtí. Eléyìí ni iṣẹ́ àmúbọ́ fẹ́ni tí bá ń mámú bọ́ jù. A ti sọ̀rọ̀ nípa iṣẹ́ ìrí, ṣùgbọ́n a tún fẹ́ tún jù sílẹ̀ fún wa kí lè yọ jẹ́ part 2. Tàbí ẹni tó jẹ́ pé wọ́n á máa lé jáde kúrò, yóò ti marry, ilé ọkọ tí ń lọ bí ẹ̀kẹta ẹ̀kẹrin, yóò jáde ń bẹ náà láì nídìí. Gbà kó mọ ọ́dọ̀. Àbò ń ṣiṣẹ́ ọ̀la kòjọ. Gbà kó mọ ọ́dọ̀. Sáyẹ́ǹsì táwọn bàbá wa máa ṣe òun lélẹ́yìí. Ọ̀yá. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ lọ tọ́jú alákàn tó tóbi. Alákàn tó tóbi. Ìgà ọwọ́ alákàn tí ṣe báyìí. Ẹ̀kọ́ bí tí ṣe ni. Ọwọ́ alákàn méjèèjì ẹ gé báyìí. Ẹ gé báyìí. Ewé ẹ̀mú. Ewé ẹ̀mú. Ẹ̀mọ́ kọ́ ni mo pè o. Ewé ẹ̀mú ń bẹ lọ́tọ̀ o. Ewé ẹ̀mú. Ẹ̀mọ́ àjàò. Ẹranko kan ní jẹ́bẹ̀ àjàò.
ibi apá rẹ̀ yẹn tó pé tó bá lẹ̀ mọ́gi kò lè sí mbẹ̀. Apá àjàò méjèèjì ẹ níìdì ẹ̀. Panumọ́ àbo ẹ rí yọ lẹ́nu pọ̀ báyìí lára igi àbo ni o yóò sì lẹ́nu. Panumọ́ igi àbo, panumọ́ igi abàfè yóò sì lẹ́nu pọ̀ ní. Ẹ wá sọ fún àwọn ọdẹ oúnjẹ tó kété kó wọlé, oúnjẹ ilé òkété, oúnjẹ tó wà nínú isà òkété kì í ṣe èyí tó kó jáde o. Èyí tó kó jáde tó bá dijọ́ mi á tún máa sọ̀rọ̀ lórí ẹ̀ o. Èyíkéyìí oúnjẹ tí wọ́n bá nílé òkété ẹ kò sí. Ẹ gbọ́, ó wá di gúngún, ó di gún púpọ̀. Tí ẹ bá ti gun tán, ẹ fi lọ́fíńdà tó wù yín sí. Ẹ gbọ́, ẹ kó sí inú ike kan. Ẹnikẹ́ni náà, èèyàn méjì kì í wẹ̀ ẹ́ o. Ìyẹn kan ni. Ẹni kọ́ máa wẹ̀ kọ́ wá jẹ́nu òun ṣe báyìí. Kọ́ wẹ̀ dáadáa gan tẹ̀léra wọn láàrin oṣù kan. Kọ́ wẹ̀ dáadáa. Yóò dúpẹ́ fọlọ́run. Orí òjijì ọ máa wá fún. Tó bá jẹ́ni tọkùnrin kì í wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá. Tó bá jẹ́ni tí kì í róbìnrin, yóò bẹ̀rẹ̀ sí ní róbìnrin gidi. Yóò farabalẹ̀ wo ẹni tí ìrìn àjò wọn jọ papọ̀. Ẹ gbọ́, tó o bá ń ṣiṣẹ́ tó o lákòjọ máa lo sẹ́yìn. Ó bẹ̀rẹ̀ sí ní máa lákòjọ. Tó bá ti dáwọ́ lórí òwò kan tí ń dàrú máa lo sẹ́yìn, kò ní rí bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni, tó bá yẹ pé gbogbo ibi tó bá gba ṣọ́ọ̀bù sí ogun máa ń dìde, máa lo sẹ́yìn. Gbogbo ibi tó bá dé wọ́n máa lé ọ jáde, máa lo sẹ́yìn, tí ò ní rí bẹ́ẹ̀ mọ́. Ó sì jẹ́ nu. A dára fún wa o, ayé wa kò ní yé ẹ lẹ́. Ẹ gba nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +234803298 +234803298 gbàkan sí +2348133155111 +234808133155111. Yóò fọ́ ṣé tó bá ti pé nọ́mbà méjèèjì tí ọ lọ ìsìn lórílẹ̀-èdè Nàìjíríà ni ó ti travel ni. Máa bá mi sọ̀rọ̀ ní WhatsApp ti Nàìjíríà yìí. Má bá mi sọ̀rọ̀ ní WhatsApp ti Benin o. WhatsApp ti Nàìjíríà yìí ni kó máa bá mi sọ̀rọ̀. Yóò fún ní nọ́mbà Benin méjì +229 54 65 1928 +229 54 65 1928 gbàkan sí +229 54 65 1929 +229 54 65 1929. Ìtọ́jú ara ńlá ní ewé àti egbò ni ẹ kàn sí wa. Ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni ẹ kàn sí wa, ẹ sanwó. Àyè wà fún yín láti join public group ọ̀fẹ́ ni, ṣùgbọ́n ẹ láǹfààní àti béèrè béèrè kankan níbẹ̀, ẹ kàn jẹ́ mẹ́mbà ni. Ṣùgbọ́n gbogbo àwọn iṣẹ́ tá a ti fílẹ̀ látọjọ́ sí ẹ máa gé ni. Tó bá fẹ́ máa béèrè nípa iṣẹ́ tá a ti fílẹ̀ àbí ìta ìfílẹ̀ lọ join private group. Ẹ fi iṣẹ́ kan sílẹ̀, ẹ ní ewé wá ẹ láàjò ẹjọ́ báwo láti wá ṣe kinní kan lọ join private group. Ibẹ̀ láti ń dáhùn rẹ̀. Owó ló fi wọ̀bẹ̀ tẹ́lẹ̀ ń gbà kan 5,000 ni, ó ti di 10,000 báyìí. Wọ́n tó bá wà lórílẹ̀-èdè Benin dí mi ni. Wọ́n tó wà ní Nàìjíríà 10,000 ni. Tó bá san owó ìwọlé tó ṣùgbọ́n ti ń parí ó tún san mi, ó sì wà nìyẹn. Ẹ gbọ́ báyìí, a dára fún wa. A fẹ́rò púpọ̀ mẹ́, wọn bá èèyàn ni, ó sì jẹ́ nu. Níbo làdúgbò mi ní Benin, ẹ̀yìn ọjà Dégà kan bí wọ́n ti ń tàǹtẹ̀kẹ́ ọba ti débẹ̀ wọ́n pe nọ́mbà mi, wọ́n mọ̀ ọ́ wọlé. Yóò yẹ wá o, ní yé ẹ lẹ́. N ta fẹ́ Ọlọ́run ó ṣe, èyí tá fẹ́ Ẹlẹ́dàá wa
yóò lè jìnnà sí wa. Ẹ má ì tí ì lọ o, mo sì sọ fún yín pé ẹ jẹ àǹfààní tó 4 àbí 5, ọyẹ́ ẹ dúró, ẹ má ì tí ì lọ. Ire o, ire káàbì.